Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀wọ́n tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì Jígí Alárà. Ìkànnì tí kì í jẹ́ kí tiyín ó di sí ohun tó ń lọ. Ìkànnì tí ó ń gbé àṣà Yorùbá lárugẹ. Èyí ni ìkànnì kẹrìnlélógún tó tàn mọ́lẹ̀ sí ìlú Ìbàdàn, ìlú Olúyọ̀lé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ìkànnì Jígí Alárà, a kì í sọ ìtàn lásán, à ń gbé ogún àtọ̀run wá ró ni. A ń ròyìn bí akọni tó fẹsẹ̀ múlẹ̀ níbi tí a ti ń sọ àbọ̀jíjẹ di àtúnbèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. Adúpẹ́ pé ó kún lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ìfẹ́ tí ẹ ní sí wa ló mú wa tẹ̀síwájú. A lò yín lọ́gọ ẹnu, ẹ ṣé púpọ̀. Ojú yín àti etí yín kò ní fi yín sílẹ̀. Ẹ̀yà ara yín kò ní daṣẹ́ sílẹ̀. Ẹ ṣé púpọ̀. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Nǹkan ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC lórí ọ̀rọ̀ igbákejì ààrẹ Kashim Shettima fún ìbò ọdún 2027. Ìbẹ̀rù àti àníyàn ti gbilẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lórí bóyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò tún Kashim Shettima mú gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ fún ìbò ọdún 2027. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn àgbà ẹgbẹ́ sọ wípé kò sí ìjà kankan láàrin wọn. Àwọn ènìyàn sì ń sọ̀rọ̀ lórí pé ààrẹ àti igbákejì rẹ̀ jẹ́ Mùsùlùmí. Àwọn aṣáájú ẹ̀sìn kan sọ pé bí wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ ní ọdún 2027, ó lè mú káwọn ènìyàn bínú sí ẹgbẹ́ APC. Lẹ́nu àìpẹ́ yìí, àwọn gómìnà àti àwọn ẹgbẹ́ APC ní agbègbè àríwá ṣe àtìlẹ́yìn fún Tinubu fún ọdún 2027, ṣùgbọ́n wọn kò dárúkọ Kashim Shettima. Ìyẹn dá rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn ènìyàn rẹ̀. Àwọn ọ̀mọ̀wé nínú òṣèlú sọ wípé nígbà tí Tinubu wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó, ó yí igbákejì rẹ̀ padà ní ìgbà mẹ́ta. Èyí mú kí àwọn èèyàn mọ̀ pé ó lè yí ètò rẹ̀ padà nígbà kọ̀ọ̀kan láti gba agbára. Àwọn nǹkan tó lè mú kí ààrẹ Tinubu tún Shettima mú, èyí tó fi hàn pé Tinubu lè máa yí Shettima padà nínú ìbò ọdún 2027, ó lè ṣì lò ó gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Àwọn nìwọ̀nyí: ìbò ilẹ̀ àríwá. Shettima jẹ́ ènìyàn pàtàkì ní ìpínlẹ̀ Borno àti àríwá. Bí wọ́n bá sọ ọ́ nù, ẹgbẹ́ APC lè sọ ọ̀pọ̀lọpọ̀ ìbò nínú ilẹ̀ àríwá. Èkejì ni ìbáṣepọ̀ rere. Kashim Shettima tó jẹ́ igbákejì, ó ní ìbọ̀wọ̀ àti ìbáṣepọ̀ rere pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Òun gan-an ló ṣáájú àwọn tó lọ gba fọ́ọ̀mù ìbò ọdún 2027 fún ààrẹ Tinubu lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn ìyàwó wọn méjèèjì, àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin ìyàwó ààrẹ Olúrẹ̀mí Bọ́lá Tinubu àti ìyàwó Shettima, Nana Shettima. Èyí náà mú kí àjọṣepọ̀ wọn ti lágbára láti ilẹ̀ tipẹ́tipẹ́. Wọ́n jọ ń ṣe dáradára sí ara wọn, wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Lórí ọ̀rọ̀ yìí, olórí fún ìfilọ́lẹ̀ ìròyìn ẹgbẹ́ APC ti sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ pé wọ́n fẹ́ rọ́pò Shettima jẹ́ irọ́ àti nǹkan tí àwọn ènìyàn sọ lásán ni, pé kò sí òtítọ́ níbẹ̀. Wọ́n sọ wípé ìfẹ́ àti ìṣọ̀kan wà láàrin ààrẹ àti igbákejì rẹ̀ láti lè ní ìdàgbàsókè ní ọdún 2027. Kò sí ìjà kankan rárá láti yí ètò yìí padà báyìí. Bákan náà ní orí ọ̀rọ̀ náà ní orí tábìlì òṣèlú, ọ̀rọ̀ tí ó ń lọ ní eléyìí. Ẹ wá jẹ́ kí a máa wo bí nǹkan ṣe ń lọ, bí ọdún 2027 ṣe ń súnmọ́ wa. Bóyá yóò yí igbákejì rẹ̀ padà àbí kò lè yí igbákejì rẹ̀ padà. A ó mọ̀ bí ọdún 2027 ṣe ń súnmọ́ wa àti bí ètò òṣèlú ṣe ń súnmọ́ wa. Kọ́lọ́run kò dá wa sí ju àsìkò yìí lọ, kí a wà láyé, kí a wà láàyè. Ẹ jẹ́ kí a mọ èrò ọkàn yín ní abala ìrísí. Ẹ má gbàgbé láti fi orúkọ yín sí i. Ẹ fẹ́ràn ìròyìn yìí, ẹ pín. Ẹ sì má gbàgbé láti tẹ agogo ìrántí kí ó lè máa rán yín létí nígbàkúùgbà tí ìròyìn bá wọ
lórí àtẹ yìí. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ẹ ṣé púpọ̀, a lù yín lọ́gọ ẹnu. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó.